Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Láti ọ̀dọ̀ Mayegun Yorùbá K1 the ultimate àti iléeṣẹ́ Hunter TV Africa wọ́n ní kí a gbé invitation yìí wá fún yín fún àádọ́ta ọdún tí àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí wọ́n fẹ́ ṣe ní on the 19 oṣù yìí ní Oriental Hotel. Ẹ dákun bẹ́ẹ̀ bá délé ẹ bá mi ka ìdè mi. Ẹ bá mi kí Mayegun fún mi ẹni mo lọ ṣe òkú rántí ìdènà rẹ̀ mú bàbá láti àgbà. Araba ń bí àyìndé o, Mayegun àyìndé, Olúwayé àyìndé, ọ̀rí ojú Ṣàgbọ́lá àyìndé wá sí òmìnir olórí ìrìn ọmọ akóbí ìfọ́síkà a ní kó fẹ́nu ara rẹ̀ súre lé bàbá tó bí wọn lọ́mọ ọmọ ajẹ́tẹ ní wàṣà ẹ̀yin tẹ́ ẹ dúró tàyíndé o ẹ ṣeun